Àdúrà Eid ti ọdún ìtúnu ààwẹ̀ tí àwọn The Muslim Congress ti ẹ̀ka Ijebu Ode ṣètò rẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ Zakat and Sadakat Foundation ti Ìjẹ̀bú ní láti ṣe àmì òpin Eld-El-Fitri ìyẹn ìtúnu ààwẹ̀ ti ọdún 1445 AH tí ṣe 2024. Nígbàtí ìmáàmù ń bá àwọn ìjọ lápapọ̀ sọ̀rọ̀, ìyẹn Alhaji Abdulrafi Baruwa, ó dá wàásù rẹ̀ lórí ẹ̀kọ́ Ramadan àti ìdí fún gbogbo àwọn mùsùlùmí láti ṣe olóòótọ́ láti tẹ̀lé ẹ̀kọ́ oṣù alápọ̀nlé ní tí ṣe oṣù Ramadan. Àlùfáà yìí wá sọ̀rọ̀ lórí ìpele ìwà àbàjẹ́ ní orílẹ̀-èdè náà tí ó sì pè fún ìyípadà tó dáa láti ọ̀dọ̀ àwọn aṣáájú àti àwọn aráàlú fún ìlọsíwájú orílẹ̀-èdè náà. Àwọn olùjọ́sìn kan sọ̀rọ̀ lórí àwọn àǹfààní ìwàásù àti ìtumọ̀ ayẹyẹ náà. Nínú ayẹyẹ ìtúnu ààwẹ̀ Ramadan ní Eld-El-Fitri ní àjọ Zakat and Sadakat Foundation ti ẹ̀ka ti Ijebu Ode tún ṣètò àwọn ẹ̀bùn lóníranran fún àwọn ọmọdé tí ó wá sí Ìdí léyìí tó sì pẹ̀lú àwọn ohun àlàkalẹ̀ tí wọ́n máa ń ṣe lọ́dọọdún.